ẹnikẹ́ni nǹkan kí nǹkan ní ibikíbi tí ó bá ń pe àwọn ìpínlẹ̀ DRY, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ìbàdàn, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ ìṣèjọba Ọ̀yọ́ Old Ọ̀yọ́ Empire mọ́ agbègbè tí wọ́n ń pè ní Nàìjíríà lẹ́yìn April 12, 2024 láti ìṣẹ́jú yìí lọ kí ilẹ̀ lanu kí ó gbé wọn mì, kí ìjì jà kí ó gbé wọn lọ tọmọtọmọ, kí wọ́n ṣe òfò ara àti ẹ̀mí, kí gbogbo ohun tí wọ́n ní, èyí tó mí àti èyí tí kò mí, parun lójijì, kí iná Ọlọ́run jó wọn run. Bí gbogbo ọ̀tá àwọn ọmọ Ísírẹ́lì ṣe parun ni kí wọ́n parun, kí wọ́n ya odi wọnú sàréè, nítorí pé ó ti di àṣẹ kò sì yí padà wípé orílẹ̀-èdè Yorùbá ti di orílẹ̀-èdè olómìnira. Ibikíbi lórígun mẹ́rin àgbáyé tí wọ́n sọ pé DRY ṣì wà lára Nàìjíríà, kí iná Ọlọ́run jó wọn run, kí ìjì jà kó gbé wọn lọ tilétilé, kí òjò ìgbẹ̀san rọ̀ lé wọn lórí tọmọtọmọ, kí ilẹ̀ lanu kí ó gbé wọn mì, kí omi pa wọ́n run. Gbogbo oníròyìn, oníléeṣẹ́ amóhùnmáwòrán TV station, asọ̀rọ̀mágbèsì radio station tàbí agbóhùnsáfẹ́fẹ́ media person tí wọ́n ń lo iléeṣẹ́ wọn láti pe orílẹ̀-èdè Yorùbá mọ́ Nàìjíríà, ikú gbígbóná ni kó bẹ̀rẹ̀ sí pa gbogbo wọn. Iná àjónirun kó rọ̀ lé wọn lórí, kí wọ́n kú àkúrun, kí ikú àìníbojì dé wọn lálejò, kí ikú òjijì pa wọ́n. Ìgbìmọ̀ òṣèlú, ìgbìmọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́, ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba àti àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ ń pe orílẹ̀-èdè Yorùbá mọ́ Nàìjíríà, ẹkún, òfò, ọ̀fọ̀, àdánù, òṣè, ìpayínkeke, ìdààmú, àìsàn, ikú òjijì, àìrójú, àìráyè, ẹ dáwọ́ jọ lé wọn lórí, ẹ dé bá wọn lálejò, ẹ fi ilé wọn ṣe ibùgbé. Igbe ẹkún kó sọ nílé wọn láàárọ̀, ní ìyálẹ̀ta, lọ́sàn-án, ní ìrọ̀lẹ́, lálẹ́, láàjì àti ní gbogbo ìgbà. Ìmọ̀ wọn kò gbọ́dọ̀ jọ láti ìṣẹ́jú yìí lọ, ilé wọn kó di ti ẹlòmíràn.